in tó torí ẹ̀ dá wa nu ẹ̀sìn ò ní bá ṣe pẹ̀lú ó lówó ẹ̀sìn ò ní bá ṣe pẹ̀lú pé ó bímọ ńgbà mo ti ń sin lọ́hùn o ń gbọ́dọ̀ má lówó nígbà mo ti ń sin lọ́hùn ń gbọ́dọ̀ má jẹ́ pírẹ́sẹ́ǹtì nígbà mo ti ń sin lọ́hùn ọmọ mi ló gbọ́dọ̀ pọ̀ jù nígbà mo ti ń sin lọ́hùn èmi ò gbọ́dọ̀ máa ṣe fọ́stì àṣẹ Ọlọ́run ni tó torí ẹ̀dùn kálukú ṣùgbọ́n èrè rẹ̀ wọ́n fi òun sígbà tá a bà sí mọ́ tó bá di ọ̀run lọ́lọ́run fi kọ́kọ́ ròyìn àwọn mùmínì nínú Al-Qur'an wípé alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n gba tí wọn ò rí gbọ́ wọn ò rọ́lọ́run wọ́n gbàgbọ́ wọn ò rí sáré wọ́n gbàgbọ́ wọn ò rí jọ́gbọ̀n àlìkìyámọ̀ wọ́n gbàgbọ́ wọn ò rí ní tí wọ́n mọ̀ ṣẹlẹ̀ lẹ́yìn ikú wọ́n gbàgbọ́ ìgbàgbọ́ ìwà ń darí wọn láti máa ṣèfẹ́ tọ́lọ́run bá ń ṣe kíni o ti ń fẹ́ jàmáà tá a bá wo àwùjọ lónìí òun kálukú ń sáré káàkiri wípé nfàdánwò ìfẹ́ wà láwo yóò bọ̀ wéṣù kí ló wàá ṣe gbogbo tá a ṣe fún ọ náà kì í ṣe ń tó le tá a bá parí iṣẹ́ ìtàn pẹ́pẹ́ yẹn là á fi ṣe ṣùgbọ́n bàbá ṣe àgbọ̀dọ̀ yọ nǹkan kú mbẹ́ ọ̀ jẹ ni ó ní ọmọ níyẹ. kódà ó jẹ egun ẹ̀ mọ́ ọ̀rọ̀ yẹ kọ́ lélẹ̀ yìí. ọ̀ jẹ tíyẹ gbogbo ẹ̀ ń yo so wọ́n yẹ pa fún rẹ o. ìsìláàmù rẹ tó ló ń ṣe yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ gbala ní sọ́ra rẹ̀ nínú ìsìláàmù wa ìtọ́lọ̀ fi ránì sọ̀rọ̀ sálàm bádẹ̀wò bá ṣe ń kẹ̀ẹ̀dà tó bẹ́ẹ̀ ni ó ṣe máa mókè bákan náà ìmọ̀ ń júwe pé Ọlọ́run nífẹ̀ẹ́ èèyàn àwa ń bọ̀ àwọn Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jù á ní àwọn òjíṣẹ́ kò sẹ́ni tọ́lọ̀ nífẹ̀ẹ́ tó àwọn òjíṣẹ́ láti orí ẹ̀nà sọ̀rọ̀ sálàm láti orí ànàbí àwa Adam tẹ́ dórí ẹ̀nà sọ̀rọ̀ sálàm jàmáà Ọlọ́run nífẹ̀ẹ́ àwọn òjíṣẹ́ tí ìfẹ́ náà èsè fẹ́ kéke ẹjẹ́ wa wò wọ́n sọ́lọ́n wa mí wọ́n wò jaa fil musnad inda Imam Ahmad wa fi sunan inda Imam Tirmidhi min hadithi Sa'd ibn Abi Waqqas ó ní mọ̀lọ́bọ́ sọ́sọ́ àmìjọ kan mo wá ní ya Rasulullah ayyu nnasi ashaddu bala'an àwọn gan ni àdánwò wọn pọ̀ jù láyé tọ́lọ mí wò ànábì ní ó kárí al-anbiya àwọn òjíṣẹ́ rẹ̀ ní o bó ṣe fẹ́ràn wọn tó ń. wọ́n lẹ́yìn ànábì bára bí ṣe dànù o àní tààlà dánwò kan jù láyé tọ́lọ mí ní mi pé ha Ọlọ́run o ta máa tó fẹ́ ké sí eléyìí wá pọ̀ tànú mi àwọn ànábì Ọlọ́run ni àwọn àfáà ní ẹ̀mọ́ tí ìlọ ń bẹ̀rùn ẹ sọ fún àwọn àdámà wùlídà àmọ́ níjọ wọn ó bí wọn bí láfọ́jú ni bí wọ́n bí èèyàn láfọ́jú tọ́wọ́ fàtí fi ń ronú òdì ìsọ́lọ́run ẹ sọ fún pọ́lọ́run ò nífẹ̀ẹ́ rẹ̀ táwọn ànábì rẹ̀ kò sì sí gbogbo ohun tó ń ronú àdánwò táwọn ànábì jùlọ. ìkẹ́ni tí wọ́n wá bí èèyàn lárọ̀ tẹ́yìn òrìrì nǹkan farabalẹ̀ náà gbogbo ohun tó rí ọmọ rò nínira lórí àdánwò yẹn ìtọ́lọ́ ń ṣe fáwọn ànábì rẹ̀ wọ́n ní bàláwùlẹ̀ àǹbíyà fọ́ọ̀kọ̀ bàláì máa ń wùlídà àmọ́ àwọn mọ̀ àkọ́ gbogbo ohun tó téèyàn lè máa rí láyé òun adẹ́gbà tó báyìí bó ṣe ṣe tó tẹ́ bá rí ọdún 10 ní Togo 12 ní Kútọ̀nù òun lọ 13 ní Ghana òun adé ọ̀nà òde náà ó mú 5 naira bọ̀. ọlọ́njọ́. wọ́n dẹ́wọ́ ọ̀kọ̀jọ́ fún látọ̀ ni ẹ wá ládẹ́wọ́ tó ń ti bẹ́ẹ̀ náà nǹkan bẹ́ẹ̀ ṣe wò mí wà láti mo ṣe lórí kí n so ẹbí pọ̀ wọ́n sàn fi bí sú mi ni kọ́dà nínú ẹbí mi ní ẹ ti kó bá mi lọ́dọ̀ ìjọba inú kíríkà ní síkàtìkà wà láàrẹ àti gbogbo àdánwò náà ń tọ́ta àwọn ànàbí lẹ́yìn ni àwọn àbẹ̀rẹ̀ pé ta ni Ọlọ́run nífẹ̀ẹ́ jù àwọn àti ashaddu nnasi bala'an ẹni Ọlọ́run mí wò jù láyé ọ̀dà Ọlọ́run ò bímọ ọmọ tó wà bí Ọlọ́run ó ṣe káàtì ẹ̀pọ̀ lọ́wọ́ wá ṣe bó bá ṣe náà ṣe wà tọ́ mẹ́màá gbáyé lọ ni ìyìn tó yẹ kí inú èèyàn máa dùn sí ni pé gbogbo ẹ̀ bó ṣe rí olè tó olópin wọ́n ní kí lópin bẹ ìgbà tí ń bà sí mọ́ tí ń bà sí mọ́ ń sọ̀rọ̀ lópin kò lópin kí ni mo wá ṣe ìyìn tí ń bá mú kú ò nígbà mo wà níbi tí mo ti ń bẹ yìí pẹ̀lú sùúrù àti ẹni omi máa náà lè bọ́ fọmọ́lẹ̀ ẹni ọkọlé òun náà fi lélẹ̀ ẹni ọ̀rọ̀kọ̀ òun náà fọkọ̀ lẹ̀ gbogbo àwọn tí wọn ò tó súnmọ́ pálọ̀ wọn lónìí lánàá ṣe bí àwọn èèyàn tí ò tó àní ọlọ́dájọ́ ń pálọ̀ lẹ́nu ilé táwọn èèyàn ò tó dúró ní òde fẹ́ǹsì rẹ̀ ṣe bí ní ń gbá bọ́ọ̀lù nù kọ́mpánì ẹ̀ báyìí. stọọ gẹ̀dẹ̀ ni a fi ń ṣe lónìí. sọ ma ti gbá bọ́ọ̀lù nù gbogbo gíláàsì náà ní fi bọ́ọ̀lù fọ̀tán. Ya Rabbi. ta ni ó dùn. kò sẹ́ni tó lè sùn bẹ̀ gan. mo èèyàn nìkan èèmọ̀ kúrò jọ. kò bá gbà mú. àló tiẹ̀ wá rere ààrẹ ìwá ni ó sọ nìkan wá ni ó kò wá sáso bọ́ọ̀lù bá ti pé ọmọ àbọ̀ tó ọ̀sá tàn sórí ọ̀nù Ọlọ́run
ànábì ní ẹ lọ mú lọ ashadun nasi bala'an al-anbiya àwọn tó lọ ń fi àdánwò kàn jù láyé àwọn ànábì Ọlọ́run ni ọjọ́ náà wá gbé kalẹ̀ agbàwìn ẹ̀ náà ni wọ́n tún fi sàánú wọn náà ni àwa ń jẹ́ lẹ́ni èjì ẹ̀ta gbèsè ti dé ọmọ òyò ọkàn yóò bá rẹ̀ ní kankan Ọlọ́run kí ló fi kàn mí o kò fi kankan kọ̀ nínú tó fi kàn tí ẹjọ́ rẹ̀ rìn jù ọ lọ. ànábì ni tó o bá ti ń gbọ́ yé pé àwọn ànábì Ọlọ́run àwọn ní àdánwò wọn pọ̀ jù jàmáà bí ànábì ṣe dáa tó yìí tá a lọ yọ nlé ó ní ẹ sẹ́rí gbogbo ní tẹ́ǹtẹ́ ń sọ tó wọ́n jẹ́ pé irú àdánwò mi ọba ká ànábì ni ànábì kan mọ̀ pé ojú òun rí kí àwọn sí ẹbí mi làdánwò mi wọ́n ṣe bí wọ́n ṣe bí délé àná wọ́n ti gbàyàwó lọ́wọ́ mi wọ́n ní ẹjú kókó wọ́n ṣe bí débi iléeṣẹ́ wọ́n ti lé mi kó mi iléeṣẹ́ kẹ́kẹ́kẹ́ àwọn àbílẹ̀ pé ṣé èmi àti ẹlẹ́ alárẹ̀ bíi mọ́ká ebí àwọn fámìlì rẹ̀ ni nǹkan ni àti ẹ̀wì táwì ọmọ náà ni ọmọ tàbí ọgbọ ọmọ ní kú mẹ́sàn ló ń bí mẹ́ta ti kú mbẹ ó kú mẹ́fà Ọlọ́run jẹ́ kó kú mọ́ o mẹ́rin náà bíbí ó ní méje ni mélòó ni ẹ kúkú lójú rẹ̀ ọlọ ẹyọkan ló kú tún kọ́ Ọlọ́run wọn fa sọ pé kò jóṣù mẹ́fà náà lọ lẹ́yìn ànàbí tuntun lọ bá nàbí tọba ni tọmọ ni ẹnìkan ni ẹwà tọ́lọ́ bá dé àkó ibi sánàbí yìí náà wọ́n mọ̀ pé àdẹ̀wò jáde wò lọ ebi ń pa mí wọ́n afárá ẹ̀ balẹ̀ jẹ́ àlọ́ àdìsí àwọn Aisha. isbir li kulli musibatin wa tajallad wa'lam bi anna al-mar'a ghayru mukhallad wa'lam bi anna al-mar'a ghayru mukhallad. ìyàwó Aisha ń sọ wípé àwọn máa ń lórí di oṣù kan nínú ilé ànábì tí ó jẹ́ pé àwọn ò ní gbàtà yọ́ná gbèlè pé èfi kan jáde kò ní sí agbára ọbẹ̀ àbí kankan kí lẹ wá ń jẹ wọ́n ní alẹ́ aswadani omi àti tamuru fóṣù méjì lẹ́yìn tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù fóṣù méjì lẹ́yìn tọ́lọ́ nífẹ̀ẹ́ ju gbogbo ẹ̀dá lọ pátápátá sallallahu alaihi wasallam Ọlọ́run dé ètò ìbínú gbogbo ní ẹ̀sọ́ ọdún ẹjẹ́ mi ọ̀sọ́ tèmi tí a bá kẹrù ààrẹ jì máa ń ṣe mí ìrògbòrú àlẹ́sà ànábì kan sọ nǹkan mi ọ̀jà rẹ̀ sínú àdíjà bá Mas'ud wọ́n wọ́n sọ sàlám wàhúwà yú akú kàmá yú akú rajulaini minna bẹ́ẹ̀ bí gbọ́mọ̀lẹ̀ gbígbẹ́ ìní agbára wọ́n fọ́sọ ẹni tí wọ́n ànábì gan bí pàtí èèyàn ṣọ́ọ̀kì báyìí ni ọwọ́ ni ànábì kí ní kàrà tú akú kàmá yú akú rajulaini minna ànábì gbígbẹ́ yìí dọ́bù rú bàtí máa ń sàwọlẹ̀ lẹ́yìn o àbí torí pé wọ́n dọ̀bù ẹ̀sẹ̀ fún ọ ni ànábì ní àjálù bọ́ọ̀lù sí sàwọn ànábì rẹ̀ nù ìyí tí bá fi ń sẹ̀yìn dọ́bù rẹ̀ ni wọ́n fi ń sàwà. man lam yusab مما ترى بمصيبة هذا سبيل لست فيه بأوحد هذا سبيل لست فيه بأوحد. ó ní ẹwà gbogbo tí ẹ bọ wọlé yìí ìprábárì ní jẹ́ ń sọ ọkàn mi ò balẹ̀ ogun lé ogun lóko wọn ò ní sinmi bí mo rìn bí mo máa rìn bí mo ṣe kankan a wà béèrè pé ìsinmi wo ní ọ̀fà nàbí ṣe o. sallallahu alaihi wasallam. ìjọ ọkùnmọ̀ ìjọ kóńdó ìjọ àápa ìmọ̀lẹ́ ni a sì gbà ní ǹjẹ́ tí ẹ tó bá wọn. wa idha dhakarta Muhammadan wa musabahu فاذكر مصابك بالنبي محمد فاذكر مصابك بالنبي محمد. ìwọ tọrọ mọ rẹ kúrò òfin ní kírun mọ gbé àdánwò ń sí tẹgbẹ ta nàbì ẹ̀yin ẹ lọ́wọ́ o ìwọ tó lébi ní pọ́ lọ òfin ní ìṣe náà mọ́ ló fi ìsìlámù lẹ̀ gbé àdánwò ń sẹ́gbẹ̀ẹ́ títí ànábì ẹ̀yin ẹ lọ́wọ́ o ìwọ tó ọlọ́kàrin ọ̀balẹ̀ ogun mẹ́rin lọ́ba lọ rí ogun mẹ́rin lọ́ta kójọ náà sẹ́nìkan lè tó bẹ̀ kọ́ wáwájú ìdáyé kọ́ nínú àbẹ́sí ọ ìjọba ọmọ wọ́ran ìjọba tí ó bọ̀ ọmú ń bẹ́ ń ta sẹ́nìkan bẹ́ kọ́ kàn máa wọkọ̀ lọ nígboro kó sì mú kókó bo gíláàsì ọkọ̀ rẹ tọrọpàá mẹ́mẹ́ tí ó gbọ́ ayé mẹ́mẹ́ yóò sì máa wò báwọn níjọ́ náà lọ́hùn ní tí ẹ fojú ànàbí rì ọkọ̀ já tí ó kálukú wà ń sọ yìí. wulida yatiman aasha yatiman mata azima sallu alayhi wa sallimu taslima sallallahu alaihi wasallam. ànábì wa ń bá gbogbo àwọn àlámẹ́rí yìí wẹ́rẹ́ àwárí kankan nínú àdẹ̀wò
títí ọ̀gá ju ti a lọ. sallallahu alaihi wasallam. Jàmáà ànábì Ìsá tí ń pè ní Jésù ebọ wa tó ayé ṣe ni bọ́lọ̀ ń ṣe ránṣáyé sọ yọ ọlọ́ta. Alayhi salam. Àtàyè ṣe tún lọ́ta. Ayo wọ́n lé kí wọ́n lé débi pé rọ́ ó kú òláyé fún ani. Ẹni ìṣe aburú wá ń ṣe yí aláburúkọ Ọlọ́run tí ọwọ́ rẹ̀ jókòó dìde àbí òjókòó dìde àwọn olójókòó dìde ìgbà wọn gọ́ ó tí ọwọ́ rẹ̀ la etí afọ́jú àbí ọ̀la ojú afọ́jú wọn lọ́la etí òdì náà nǹkan wọn lọ́la wọn ní kí lákàá pẹ̀lú yìí. Òdì gbọ́rọ̀. Àdìkọ́sà kú òláyé ni. Jàmáà sọ yẹ kó rí bẹ́ẹ̀. Anabi Ayub ó ṣàárẹ̀ fún 18 years. Ọdún 18 nù. Tọ̀rọ̀dàwù al-qarib wal-ba'id. Ara lẹ́kọ̀ọ́ ara àtàkọ̀ ẹnì kò súnmọ́ mọ́. Ìyàwó odidi ànábì Ọlọ́run ọwọ́ adẹ́ntì lọ sọmọ ọ̀dọ̀ ńlé ńlé yóò bá ń fọṣọ yóò bá ń nulẹ̀ yóò bá ń dáná. Ìyìn tí wọ́n bá wá fún bẹ́ẹ̀ ìní ó fẹsẹ̀ fi wá jẹun àti ọkọ rẹ̀ lórí ààrẹ. Ìyàwó ànábì sẹ́ ń lọ sọmọ ọ̀dọ̀. Lẹ́ńtọ́ ló ń fẹ́ràn jù nínú gbogbo àwọn ẹ̀dá tí wọ́n jọ ló gbà. Ẹlẹ́ni àfẹ́ wá wọ́n sísọ yìí wọ́n bóde wọ́n jàjà. Kí ló dé? Wọ́n jàjà ebi pọ̀ ebi ò ní máa bá lọ báyìí. Mo ti kú òní afọláfọ no mo ti kú òun forítì ọlọ́sọ̀gbọ́ mọ wà báyìí sùúrù lẹ́yìn kan lọ́rọ̀ ọ̀hún. Ọlọ́njọ́. Ẹ wo òní láti rí yóò tù. Kí ló dé? Gbogbo jọmọ́ ni wọ́n gbọ́. Kí la ṣe? Ìmọ̀ ọmọ mi ọmọ bá ní lárí. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Kí aláwọ̀ mú bọ̀ gbogbo wájú ló ti dàgbà dì. Kínu. Ẹ jẹ́wọ́. Oúnjẹ àárọ̀ bàtọ̀sán. Ṣé bá náà lọ́wọ́ àròrò? La ilaha. Ẹ jẹ́wọ́. Kí ló tó báyìí? Kí ló tó báyìí? Ẹni tí wọ́n rán sí gbogbo. Ṣèbí rè ọdún kẹta ni kèrì sẹ́. Ọlọ́njọ́. Sùlẹ̀mán tó lọ́sọ̀tà lẹ́yìn náà kèèkọ́lé. Ṣé bí ṣe máa wọlé jì ní èmi ò ṣe máa o. Jàmáà níbo la ń bá a lọ. Gbogbo ẹ̀ náà pátá ibo náà wọ́n rù sí. Kulubunu sáwàáyín tọ́ láti sàlámàtù. Kulubunu sáwàáyín láti sàlámàtù. Ẹ sọ fún yawman ala halatin hadiba mahmulun. Yawman ala halatin hadiba mahmulun. Gbogbo tí wọ́n lọ tọrọ obìnrin jáde láyé bó ṣe rí kọ́ máa bọ́nú àdánwò eléyìí wọ́n lé bí ń bẹ́ lu Ọlọ́run òjò bí ọkàn dọ̀tí. Fine in tó tiẹ̀ fẹ́ wá ń ṣẹlẹ̀ wọ́n ní kò ké sílẹ̀ o òun náà ló tó tọ́ sí wọ́n ní ta ń bímọ jù òun náà mọ̀ ẹ̀ náà lọ́pọ̀ jù wọ́n ní lẹ́mọ̀ ìjọ bí kan onìkan lọ́la ọkọ̀ bọ́lá ṣẹ́ńtì onìkan lọ́la wọ́n mọ̀ pàbó èyí onìkan ló délé gbogbo tí wọ́n bá ti ní ọ̀rọ̀ obìnrin ó ti jáde láyé bó ṣe rí ọmọ bọ́nú àdánwò kan kó tó máa bọ́nú eléyìí kó máa bọ́nú rẹ̀ ẹ sọ fún pé yàwó máa ní aláàdìbá yìí tí a máa fi gbòkun yẹn ṣẹṣà ẹ sọ pé ńjọ́ kan ń bọ̀ bó ṣe rí orí wo ègbè kan náà ni. ìntà aláǹlẹ́ta aláàfíìsì tọ́lọ́ ìmọ̀ yìí ṣé tó bá dọ́dọ̀ wa ṣé torí pé kò ní ìjì á kú àbá tayọ ntọ́lọ̀ ọba fẹ́ ṣe fún wa ṣé ńlá fi ń le. ẹbí ẹ tí ẹ ti ní kí náà fi ń ṣe mọ́. bàbá olówó páàkì ọkọ̀ 850 million síwájú ìta wọn wá lọ sùn sọ ẹ kọ́kọ́ sùn. kò yẹ kọ́kọ́ sùn. ẹ méjì ò sùn ẹ máa náwó iná ní bẹ́ẹ̀ ṣe ń gùn lóru lẹ́ẹ̀mọ̀ gùn lọ́sàn. àti ẹlẹ́kọ̀ọ́ 24 hours wọ́n ti ṣiṣẹ́ 24 hours àwọn èèyàn wà. àní òtí ẹ̀ tí a bí wọn gbogbo ẹ tí mẹ́bàá rẹ̀ ìwọ́rọ̀ gbogbo wọn. ìwé borí rẹ̀ ṣe pé sí. sóòní ṣé ní oníjó ọ̀dàgbà sí inú oníjó ewu inú oníjó rí ọ ọmọ wa ń kó oúnjẹ ọmọ wa oúnjẹ ọmọ eléyìí gbọ́kọ̀ wà eléyìí gbọ́kọ̀ wà sóògé ìka kan ó fi inú ọkọ̀ kan ọyọ ojú kan ó fi inú ọkọ̀ mi káàtì gbogbo ẹ̀ wá rí bẹ́ẹ̀ ẹ̀tàn ní ìdẹ̀ndẹ́ ní èyí tó jòrì jìnnà ó lẹ̀sìn èyí tó jòrì jìnnà láàrin ìyàtọ̀ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ànábì wa ní thumma salihun tá a bá ti kú lórí àwọn ànábì Ọlọ́run ẹ tó bọ́ sórí àwọn ẹni rẹ̀ ẹ ń bá tó ti ń súnmọ́ Ọlọ́run sí bí àwọn ànábì rẹ̀ àdánwò tiẹ̀ ní ó tó pọ̀jù tẹ́lẹ̀ mí lọ. ó ní thumma al-amthal fal-amthal a ṣẹ̀ṣẹ̀ wà máa bọ́ sínú ìgboro lọ́dọ̀ àwọn ìgboro ayé irú wa ògiri wa láṣẹ àbọ̀bẹ̀ àbọ̀ sáàrin àwọn àgbẹ̀ gbóhùn ẹsẹ̀ páyọ̀ Ọlọ́run sí àbọ̀ sáàrin àwọn òṣìṣẹ́ ìjọba àbọ̀ sáàrin àwọn olóṣèlú àbọ̀ sáàrin àwọn arọ́jà àbọ̀ sáàrin àwọn stúdẹ́ǹtì ànábì wa ní yúbútàlà rọ́jùl alá hasabi dinihi ọba adẹ́dọ̀ máa wá dún kálukú yín wò bẹ́sìn rẹ̀ bá ṣe tó fa in kana fi dinihi salabatun
tó bá jẹ́ pé ẹni yìí ti dàgbà nú ẹ̀sìn ó ti tẹ́nu ọlọ́run débi pé ọlọ́run ìyìn tó kìí pé mo kàn bí ọ pé kò ọmọ ṣe ní ẹjẹ́ ìyìn lè padà mo ti gbọ́ ọ yé Ya Rabbi, ya Rabbi. ìwọ lọ bẹ́ẹ̀ di ọ̀rọ̀ mi irú ohun tó rí bá ń zida fi bàlá yìí tádẹ̀wò rí ọba dé tí ó ju tẹlómi lọ Ọlọ́njọ́. tòró náà ju ẹlòmí lọ nínú ìsúnmọ́ lọ Níwájú Ọlọ́run. Ya Rabbi. ẹ tún wo ìkẹ́ Allahu akbar. zida fi kí ni o Fi balaihi. wọn ní bàbá yakub ẹjẹ fi ilẹ̀ ká máa gbó Bí ó ṣe máa wí ní wíhun. ijó ní ìta sọ pé ó béèrè kan ó kálukú ní wò lẹ́nu pé ọdọ àmọgbọ ṣé tí n bá máa gbó ìságbo ilé mu tí ń ṣe mí kú ìyẹn Ọlọ́run fi sábì Ọlọ́run tí ó ṣe sábì hun tí n bá ń dá pé ṣé kò lè mú Nǹkan ikú o. ààrẹ ìkó ó ní ẹ fi kí ni ẹ bẹ́ẹ̀ rọ nǹkan sí lẹ́nu lójú oorun yóò jí ẹ̀hú èèmọ̀ ni o èmi ti ká mọ́bí tí ń ṣàdúrà ni o tí ń pọ́ lọ́hùn o kápẹ́ tó fẹ́ fún mi ọ̀dọ̀ náà rè mọ́jì ní kèfèrí o Ya Rabbi. kápẹ́ mo tó fẹ́ ṣe sí ọ̀tẹ̀ lọ́rùn báyìí o sábàjì ní kèfèrí o ṣàánú òun o ọ̀nà wàyí kánà fi dí ní ìrí kọ̀tún ẹni tó bá jẹ́ wípé ẹ̀sìn rẹ̀ fìdí múlẹ̀ dáadáa ẹ̀mí rẹ̀ ò yí bá dánwò Ya Rabbi. ọlọ́run tí n bá fẹ́ dánwò ẹ tún wo bí mo tún ṣe ń fi ìkẹ́ distinguish láàrin wọn Ya Rabbi. kò fífà ánú èmi ọlọ́run ọba ní ẹ̀mẹ̀lẹ́ká ṣe eré lé ebi tí mo fẹ́ dẹ sí ìlú wọn ẹjọ́ ọmọ jẹ́ ẹ̀mí jì lójúmọ́ tiẹ̀ Kọ́mọ́ pé mẹ́ta. wọn ó bùjẹ ní o yọ kọsẹ̀ báńdì rẹ̀ ní o ẹ̀sájì ọmọ Àdánwò tiẹ̀ nù. ẹyọ bó ṣe wà yìí kófíìdì tí mo ní báyìí òtútù dára ń kọ́ni kọ́ máa gbóná ṣe ẹ rí tára ẹ̀ bá ti ra gbóná díẹ̀ lẹ́yìn àṣọba ẹ̀ sábà ń fi ilẹ̀ Ya Rabbi. ọba tó dà tó àjọ kejì bíi wákàtí kan kárẹ̀ tó ra gbóná èmi náà ń fi ìlì kíní o ọlọ́mọ sàánú o irun rẹ̀ torí tí ó tún máa kígbe bí ẹ ń pé tiẹ̀ gan ló tún ju tẹlómi lọ Ya Rabbi, ya Rabbi. ẹni tó bá jẹ́ wípé tọ́lọ́ ń bá fi bí ijọ́ kẹpa ìsọkúsọ ni wọ́n máa sọ ẹ méjì àfi bí ijọ́ kẹpa ẹja tó sàánú rẹ̀ àánú tẹ́ ń bẹ́ẹ̀ ní àdánwò bọ̀tàdánwò náà ni o a jẹ́ wípé téèyàn bá rí i pé àdánwò òun ó fúyẹ́ sí ti àwùjọ ó yẹ kéèyàn yẹrẹ wò Ya Rabbi. téèyàn bá gbọ́ lóun yé gangan ìyẹn ò ní àfi àwọn fomi fi búrẹ́dì kó alómi ọbẹ̀ ọba tó tóbi ọba tó kàǹkà ọba tá nàbì ń sọ fún wa pé idha ahabba Allahu qawman ànábì ní inna idhamal ajri ma'a idhamil bala tí wọ́n bá ní bọ́ẹ̀sì ẹ̀yìn ó ṣe tó wájú ọlọ́run rẹ̀ ẹ sọ fún un pé bàdàwó rẹ̀ bá ṣe tó ni o Ya Rabbi. wa inna Allah ta'ala idha ahabba qawman ibtalahum tó ló ń bá sì nífẹ̀ẹ́ àwọn èèyàn kan àdánwò ní máa fi kàn wọ́n láti fi mọ̀ pé àwọn ẹni ìmí rè láti fi sọ fáyé wípé àwọn ẹni ìmí rè ànábì ní faman radiya falahu ridha ẹni ọba yọ́nú ó kú oríire yọ ọmọ jìrì tọpọ o wa man sakhata falahu sakht ẹni tí bá ń fìbínú pàdé àdánwò Ọlọ́run ẹ sọ fún pọlọ lónìí náà òun náà padà bínú sí. Ya Rabbi. Ya Rabbi. tẹ́lẹ̀ mi bá sọ gbólóhùn lẹ́nu ẹ mọ̀ wá wò pé wọ́n dá ọ ní àbí ọ̀lọ́dá rẹ̀. Ta ló ń bá wí gan? Ta ló ń bá wí gan pẹ̀lú àwọn tó ń sọ yìí? Ọlọ́run o tí máa ṣe òṣèlé ìdá o La ilaha. ó sì kábàámọ̀ ìtọ́ àdánwò yìí. Ìyẹn Ọlọ́run náà. ẹ La ilaha illallah. wọ́n pọ̀ mọ̀ mọ́mù. Àìsàn ìmáàmù jáde. sáàmà gan ọmọ pọ̀ ọgbàlejò ẹkún. La ilaha illallah. ọlọ́run ti bá mi. ẹ̀ tó ní kúlà yẹ omi. Huwa fi sha'an. ọlọ́mọ kàǹkà o Allah. ọlọ́mọ kàǹkà o ọba tí máa ń pààyàn lẹ̀kún kí ẹ̀ mọ́ bá a sunkún. Allahu akbar. èyí tó ń sun lọ́ tó rò pé ń lò pé yìí ó kéré sí ètí mọ̀jọ iwájú ọlọ́run jẹ́ ń palẹ́ lẹ́yìn kó ń bá a sun ní láwọn. Allahumma salli ala ọlọ́njọ́ Ya Rabbi. ọlọ́ndàkùn Ya Rabbi. ọlọ́njọ́ Ya Rabbi. ọlọ́ndàkùn Ya Rabbi. má dèsí alọ́nà òdì kúrò ní kàsí rẹ ọ̀kan náà bọ̀rọ̀ àńjọ́ ni yẹn bá sọ pé àwọn àmàrí mọ́sìkì mà àwọn ọlọ́ngbà tọ́lọ́run ti dá lóhùn Ọlọ́njọ́. ọlọ́run ti ṣe tí mò ń fẹ́ kí mo tó kí mo tó kó abẹ́sẹ̀ Rígbé sọ́lá wa sọ́ọ̀mà li amri kana yatlubuhu. àṣẹ títorí ẹ̀ kí ló títorí ẹ̀ gbáwẹ̀ àṣẹ wà kankan ní. amraka la sọ́lá wa la sọ́ọ̀mà. bí nǹkan ṣe bọ́ sí náà àríkó kí ló mọ́ o ọba àwẹ̀ mọ́ o. la sọ́lá wa la sọ́ọ̀mà. jẹ́mọ́ àti ẹnu rẹ̀ tí ń sọ tiẹ̀ tí wọ́n bá ti lómi ayéré kọ́ọ̀pù ayé ni ẹ sì bù sí ẹ̀rẹ̀ lùnú ẹ̀ Allahu akbar. bó ti mọ ní ọmọ wallahi kò sẹ́ńtọ́lọ̀ ọba ọmọ palẹ́kún Allahu akbar. mọ jẹ́ nìkan kan tọ̀ kò sẹ́ńtì ọba palẹ́rìn Ya Rabbi. ìkẹ́ rẹ̀ pọ̀ kọjá kéèyàn wá ròyìn pé abóun nìkan ni bí èèyàn bá dájọ́ kò tí ń ronú ìrònú ìpọ̀ ọkàn bu ẹ̀kún ni wọ́n ní kí ni pa ẹlẹ́kún ó ní sẹ́ẹ̀dì pé tó ń ta
ẹ wà sọ fún ọ pé wà láì kẹlu tó fi sọ. La ilaha illallah. mẹ́rin mẹ́rin títí ẹ̀ta tí ọmọ Allah. mẹ́rin mẹ́rin títí ẹ̀ta tí ò tún lè sọ. Ṣèbí wọ́n tiẹ̀ mọ́ tiẹ̀. ebi o tún wá lè sọ mẹ́rin mẹ́rin títí ẹ̀ta ọmọ o lè sọ ọ̀rẹ́ díẹ̀ sọ fún. Ya Rabbi. mẹ́rin mẹ́rin títí ẹ̀ta tọ́mọ̀ tọ́rẹ̀ tí ó sọ fún tí ọ̀sẹ̀ tí ó gbọ́yé. Kò lẹ́nu tí ó fi sọ gan. ìgbà tó sọ́tọ̀ rẹ̀ sáàkì tààràjọ ní ìdìkàbá Ọlágbára. iwájú orí báyìí. kẹ́ẹ̀kẹ́ tírísì pé ojú fẹ́ wà bí ó jìnnú ni ọwọ́ rẹ kò sí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ dàbí iwájú èèyàn báyìí. Bí ìgbà tó yẹ porí lásán. Wallahi Gbogbo ẹ̀. tí ó yọ ẹnu sì ẹnu kò sí múnà ẹnu sì mẹ́mẹ́. Allahu Akbar. kò sáàyè ojú. ẹyọ Tabarakallah. wàlẹ́ ìfara kan ìfọwọ́ kan ògiri kàbá báyìí pé òun náà sáwọ́ ọlọ́mọ La wa o. ilaha mo ń sẹ́yìn pẹ́ẹ́tì mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ ẹ wọ ọkùnrin. Allahu Akbar. a pè zúrù náà fẹ́ kí njọ́ náà. Bẹ́ẹ̀ni. Ya Rabbi. Nílé Ọlọ́run. ọba rẹ̀ dà ọ kànká ó tún wá dọ́lọ̀ mọ̀. ó tún wá dọ́lọ́. Allahu Akbar. Allah. Èyàn yájú lẹ̀. bàbá àgbà mọ́dù lárọ́ bí ọlọ́run dàgbà bá ní gbàgbọ́ wọn o. Amina. wọ́n lọ ń jọ kan nínú ọkọ̀ ní wọ́n bá rí arọ kan tí ń gbowó wọ́n wá ń ta bíi táyà wọ́n ń ta bíi táyà àwọn ń ta bíi táyà Wọ́n yí. lọ́kàlùkù wọ́n ń kanu rẹ̀ Ya. bàbá ní ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ kọ́sàmù jù sọ́tọ̀ ọlọ́run tó ọlọ́run ò bún un báyìí ọlọ́run ò bún un La ilaha ọlọ́run ò bí o kó sọ sí mi o. ẹn tí ń yí gbirigbiri. àwọn èèyàn máa bá ẹni ọlọ́run fàdánwò kan wọ́n máa wá gbìjà rẹ̀ pé ẹ dúró Àfa. ọmọ èèyàn kú ẹni pé kéètì ìsàlùwàlà Àlùwàlá bò. irú òsìwò lẹ́nu rẹ̀ náà. sọ́lọ́ náà tó pọ̀ ọmọ rẹ̀ náà ká ń pè tí ọ̀dáhùn Eléyìí yé sẹ́ńtọ́ irú kírun. irú bó Ṣé bá lọ́run tó fẹ́ kírun fún lọ́kàn ládàáwò? yóò jẹ́ òkìrùn lọ́yọ̀ mẹ́rin lódì La ilaha kọ́ lọ sọ́rọ̀ gbogbo tí ń ṣe kọ́ sọ́rọ̀ Torí kí la fi ń kírun fún àti pé kò tí gbogbo jẹ́bọ̀jẹ̀bọ̀ tí ń ṣe fún yín kò tí ẹ̀ gbọ́dọ̀ sí lọ́dọ̀ tèmi. àbẹ́rẹ́ La bàbá ilaha illallah. alákàtúntì ẹ̀sìn ọmọ rẹ̀ kú ó lọ́ọ́ fẹ́ lọ jímọ̀. ayo Àwọn èèyàn ń Gbogbo- sọ àwọn èèyàn ń sóde ọ̀rọ̀. Wallahi. ọ̀kan náà wà fáwà kí n fi lè parí ẹ̀ Kọjá àwàdà. ìmáàmù mọ̀sídẹ́ mọ̀ máa ń pè hàn ìmáàmù mọ́sálásí méjì La ilaha kọ́lọ́mọdé ọ̀rọ̀ wọn dàrú láìlẹ́ Ya Rabbi. àwọn ń bọ̀ wọ́n fẹ́ wọkọ̀ ní tòsí mùsùlùmù Ya Rabbi. adúró ní abára bàbá méjì tí a ń sọ̀rọ̀ nìkan pé lórí burúkú lọ́lọ́run La ilaha illallah. ìkejì ni ọ yára sọ ni ẹni òfò ni ebó náà ní La dayé ilaha illallah. bí ṣe ń dọ̀rùn bá àdọ́rùn náà àti mọ̀pọ̀ náà ní dábẹ́ ẹ̀rú La ilaha lè sí ọ̀rá dàdọ́ La wọn náà bá ilaha. dọ́gbọ́n súnmọ́ àbẹ́rẹ́ wọn mẹ́sẹ̀ á gẹ̀ẹ́tì àwọn ní abáni à ń sì lè fi làbẹ́ báyà fáwọ owó gbèjọ ọlọ́run o lè súnmọ́ yìí o àkúgbò ẹ̀ sí ṣùgbọ́n àwọn kò tí ń gbọ́ La ilaha. súnmọ́ yìí ntọ́lọ́ ń bá fi wá jọba rẹ kọ́ wá sọ fún mi èmi rè gbonogójì ọdún àti mẹ́ta ní Ghana ọ̀rẹ́ mi mọ́ ló wọ̀ lò onígbà èmi díẹ̀ ti rí i pé ìwọ ní sùúrù díẹ̀ mo rí i pé ogójì ọdún tiẹ̀ yìí mo ṣe pé ogójì ọdún tèmi pé òun mẹ́ta èmi ò jì òdúró eré kí lajọ ní ó ní kí làwọn ò ní tán àdọ́kọ̀ nígbà láwo ọlọ́run mọ̀ ẹ̀kẹ́ bọ̀ adúgbò ọdún sọ́lọ̀ ń gidi nu Ya hayyu ya mo lọ́rọ̀ ìpọ̀ ó lè fèsì ó bàbá fẹ́ gbìjà rẹ̀ àfọ́ ọlọ́run ọba fẹ́ gbìjẹ ó lè fèsì ó ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ń wí náà Ya Rabbi. tẹlòmíì gan tó ju bá ń lọ. Bàbá wa kan àánà kan lọ bàbá wa kan sọ̀rọ̀ lọ́jọ́ kan wọ́n láwọn ń bá ọkọ àti ìyàwó kan parí ìjà wọ́n pé yóò sì bẹ̀rù Ọlọ́run rẹ ọkùnrin ọlọ sọ pé bàbá ẹ fi mí lẹ̀ o Ọlọ́run bẹ ń sánmọ̀ èmi ń bẹ ń bí bàbá pàdé àmà lọ rò wallahi la ní tí bá sọ fún yàwó àṣegbé ni. wọ́n lọ́ máa lọ rò ọkọ̀ ẹlòmíì le. àwọn èèyàn ti ọba rẹ̀ dàjà kò jẹ́ àdá àwọn èèyàn ọmọ dọ́lọ́mọ jẹ́ àdá ọmọ àìdọ́lọ́mọ náà ni. jẹ́ àdá ọmọ wa dúró tí Ya Rabbi. wà mú wa dúró àwọn ẹwọn gbogbo ẹ jẹ́ táwọn wá ní a máa mú kọ̀ọ̀kan pẹ̀lú àwọn ànàbí Ọlọ́run òun kálukọ́ máa pé ṣé tó ń pé tó ń tó báyìí ní lọ́sẹ̀lẹ̀ ní la fi bẹ̀rẹ̀ wípé ìrun kọ́ ló ní kọ́ ọmọ sunkún o. kì í sí òní kí àrò dandan ni òun sì náà ní sinmi ni o ìrun kọ́ ní kó lò lọ o ọ yàtọ̀ síra bọ́ ọ bá ń kírun kọ̀sọ́pọ̀ ọ̀rà lẹ o Ya Rabbi. bọ́ ń kírun kọ̀sọ́pọ̀ ọkọ̀lé o bọ́ ń kírun kọ̀kọ́pọ̀ lọkọ̀ o kò bọ́ ń kírun kan àwa ń kírun mo gbọ́ kò tí ìbò ìwọlé mo á kírun mo gbọ́ kíni kan gbogbo eléyìí ọ̀kan bá dẹ́dà Allah. òun ṣe bó ṣe wù lọ òun kàlùkù ní òfin ní ẹ máa bẹ lọ́n dáadáa torí ẹ bá ti gbẹnu ẹ lọ fún rẹ ló ní ẹ pè mí ń dà yín lò ẹ bá ti gbẹnu ẹ lọ ń tọwọ́ lọ́nà ni wọ́n máa ṣe fún ọ. Ya Rabbi. ẹ bá ti gbé ọlá lòun ń ṣe ọlá ní í ṣe lọ́dọ̀ tiẹ̀ ọ dára ní. ẹ dákun bàbá béèyàn bá kọ́lé lónìí ẹ tí lè tóbi tó ju aṣọ rọ́ọ̀kì lọ ó sì níyàwó ó bímọ òun kàlùkù lọ́ọ́ ṣe kùrù kẹrẹ gbogbo ọmọ náà òun kàlùkù ń kẹrù nígbà wọn bá lọ bẹ ìyàwó bá lòun ọlọ
bàbá bóò ní sọ́lẹ́nu ó ṣètò Ya Rabbi. yọpọ̀ fine tó bá di ọ̀run ìjẹ́ nìkan ń bẹ tọ́lọ́run ọ wà tí làlíjẹ̀ náà tọ́lọ́run máa banújẹ́ pé lágbájá òsì wà bá ń wà lìjẹ̀ náà yìí bó ṣe dáa tó yìí kìíní yìí o ìwọ ló ní débi ó dùn àìsí ọ̀nbẹ yìí yá sọ́wà kò sí subhana kí wàá ní galigali Allahu akbar. lọ́dọ̀ ta ni Allahu akbar. Níwájú ta ni. níwájú ta ni ìwọ ẹnu wo lè sọ Ya Rabbi ẹ fáàrí pé bọ́lọ́run bá wá àwọn tìlálìjẹ náà gan ìwọ kábàámọ̀ kò sí níbo kò sí níbo lẹ́nu ẹnìkan níbo kó wọ́n mójútó ní tí ẹni á ṣe jẹ́mọ́ ẹ ní dákun ẹ jọ̀ọ́ Ọlọ́run mo sì ti wá rọ̀ yìí jẹ́jẹ́. ìyá wa lọ́jà ẹ dákun ọjà tí ó tà ọlọ́ni bẹ́ńdì rẹ̀ máa ké pé ẹ kúkú tà èso alágbára kankan o àfi tí ẹgbọ́n tá àgbàlagbà wí ni wọ́n ní àdì kún ẹrù ẹ̀ ní òfúyẹ́ èso jẹ́jẹ́ lẹ́lẹ́kùn sunkún láàárọ̀ èdè bẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí sọ́jẹ̀ ẹlẹ́kùn gan wò pé ọ̀rẹ́ ẹlẹ́kùn ó nujú eré yọ bọ̀ bàtà lẹ̀ yọ ọ̀ ni pé ṣé ìgbà tá a mọ̀ bá jẹ bá mọ́nu agbẹ́kóso wọ́n ní nínú ẹ̀jẹ̀ àkùfọ́gò tí dúró tìkára ń bọ̀ lẹ́rẹ́ gbàgbá mú bí ẹ dára kò sí kó gbàdúgbò kò sí jẹ́ǹdì mọ́ Ya Rabbi. kò sí lẹ́ǹgídígbò téèyàn fi bàtà ọwọ́ nà yóò gùn bàtà yóò gùn ọwọ́ ọba dẹ́dà òun lé oríta ní àpè onólò ń dáyé òun bẹ́ẹ̀ èsùn létí ẹ̀ ó ti bọnú ara wọn èèyàn ni bú ẹ̀rín ẹ̀kún gíga lílọ ọlẹ̀ kúkú lílá ó rí sí ó ṣàṣe gbogbo ẹ̀ Yeah. pẹ̀lú títóbi àtagbára rẹ̀ àfi ká sábà máa pè ká sì rọ̀ mọ́ àǹfààní kò sọ fún wa wípé ẹjẹ́ á lọ bẹ̀rù ọlọ́run ká sì lọ lọ́run ní ti tòótọ́ àdánwò kan ò ní kẹ́ ẹnìkan kí wọ́n wá sọ pé àìmọ̀sí ọlọ́run lọ́fà àní kílókùtù náà ti fẹ́ máa rò mọ́ nísìn àwọn tó dáa jù ọlọ́dọ̀ rẹ̀ àwọn ọlọ́fàdánwò kan jù yàtọ̀ sí tàn tí ọ̀gbọ́n ọlọ́run ọba yé o nítorí pé wọn èèmọ̀ jọ́ọ̀jì ọlọ́run bí ẹ̀dá lẹ́yìn sàkàmì tí lè ṣe ìmọ̀ pa ọ̀rẹ́ mi kò gbọ́dọ̀ pamílẹ́kún èmi náà gbọ́dọ̀ palẹ́kún ọlọ́run lọ́rẹ̀ ti tòun òun mọ́ palẹ́kún kó lè rẹ́rìn tó ju ẹ̀kún lọ ọlọ́run jò mú adúró àwa ń bí ọ oríṣiríṣi ni kọ́lọ́ àdánwò ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ mọ́sà sọ wa o olódà ní kẹsí rẹ̀ mọ́mí àwò àní mọ́ni àbákí àní tí àwọn ànàbí lọ́nà àní tí Umaru àní tí àwọn àgbà àfáàgán àní mọ́ni mọ́mú Amadu àní mọ́mú tèmíyà ọlọ́run àwọn tá a jọ gbáyé gan àní mọ́nù àbúrò báàzì àní mọ́nù bàbá Albani àní mọ́nù bàbá Uthaymin ọlọ́run dákun wá sí ajẹ́jẹ́ nínú bẹ́ẹ̀ náà ló tó ṣe àwọn kan òun sì wọ́n rẹ́jẹ́ tí wọ́n fi pàdé rẹ̀ wọ́n ló máa ń ṣe bẹ́ẹ̀ bó ṣe wọ́ ni dákun ibẹ̀ ni ó tó àṣẹ o nínú atharu mẹ́rin náà ni wá ẹ̀ṣọ́ àpẹka ń bẹ nú ẹ̀dá tó jẹ́ pé wọ́n ní tọ́lọ́ ń bá fi àárẹ̀ ṣe yóò sì dọ̀tọ̀ ọlọ́run ọlọ́ni ọ̀rẹ́ mi mo fẹ́ kọ́ ọ jẹ́ ìsìnìjà àrí òsì ọ̀ nítorí ẹ̀ ẹlòmíì sì ń bẹ tọ́lọ́ ń bẹ fún lálàáfíà ọ̀tọ̀ ọlọ́ni ọjẹ́ ọlọ́ni kò lè jọ́rẹ́ mi yìí sì máa fà rẹ̀ sí ọ yìí sì ń bẹ nú ẹ̀dá tọ́lọ́ ń bẹ ìyàlólòsì tí ọ bàjẹ́ àwọn àtọ́lọ́ dàrú ọlọ́ni à máa lówó ẹlòmíì sì ń bẹ tọ́lọ́ ń bẹ jí olówó ìní èsòfò ọlọ́ni máa tù sí kí n tí mo pèsè lẹ̀ fún lálìjẹ̀ náà kó o lè padà wá bá nírọ̀rùn ọlọ́njọ́ àwọn èyí tó o ṣe ń rọrùn bẹ̀ òun náà ni o máa ti ọ̀dọ̀ wa o kò sí bí a fẹ́ ké gbàjáde lé o bó o sì fún yàn náà gbogbo ẹ̀ bá a ṣe ń tọrọ ẹ̀ náà àdánwò náà tó náà ni ó ní wa nabluukum bish-sharri wal-khayri fitna àti dáadáa àtàìdá méjèèjì làdánwò fún yín ní nígbà míì àdánwò rẹ̀ gan tó ju àìní lọ nítorí wípé kèje yóò gbé jẹ ìjẹkújẹ ni ọmọ ẹgbẹnu lọ ìrìkúrì ni ọmọ wùyàn ìmùkúmu ni ọmọ gbogbo ẹsẹ wà jẹmọra wọn àwọn tó ní náà àwọn náà ń kó tiẹ̀ náà o ìwọ tó sọkún pọ ní ẹni ọkọlé ń kó tiẹ̀ o wọn làwọn àgbàlagbà wọn máa ń fi ń sọ ọ̀rọ̀ làákàyè kápárí ẹsẹ bẹ́ẹ̀ gbogbo àwọn ẹranko ní àparapọ̀ ní bá lọ bá alákan wọn ní alákan ní ayé rẹ sì ń ta lọ o ṣe ẹwọ bẹ ó ní o ayé tó wọ ta o mo ń wà lively mo wà warm mo wà friendly náà fara ẹ balẹ̀ sọ ma pé ìyá kan jẹ ọ ó ní ìyàwó ní jẹun tó wà ní ìmọ̀ mo ní wo rẹ̀ dáadáa ó lóun wòra wọn wọn ní sọ olórí alákànwá dorí kodò wọn sì jókè padà ó lóun olórí wọn ní òtí ẹ̀ wà rí ìyún rò erin lórí kí ni wọ́n sàn kó kálukú alákànwá ni ṣé èmi lẹ wá kúra yín wá bá nílé tẹ́ mọ̀ yọnu tí tẹ́ mọ̀ yọnu sí tẹ́ wà máa bànújẹ́ yìí lémi tí mo ti bọ́lọ̀ mi dúró wọ́n ní kí ló fi bọ́lọ̀ rẹ̀ dúró ó ní ẹ̀dúró èmi náà bí ní ẹ̀kan gbogbo yín bẹ́ẹ̀ ṣe wáyé nǹkan kan bẹ tí èsì mi tí ń ṣe gbogbo yín
wọ́n ní kíni olórí ìfọ̀hún nígbà tó wọn lórí pé gbogbo yín lórí máa fọ́ ó kàlùkù bá wojú ara wọn pé ọ̀rọ̀ eléyìí o bọ́ bá ti yọ ń bì yọ gbà bì plus and minus ńlá yé tá ìkó mbẹ plus and minus ni plus ibẹ̀ ìdùnnú ọbẹ̀ minus ẹ̀ ìbànújẹ́ ibẹ̀ bí ó ṣe máa wá nù yóò sì máa fluctuate ni. ẹnì kò ní ní gbogbo òdùnnú. níbo tí wọ́n bá bi president lónìí pé kí ló wú ọ̀jú yóò ní second term. bí wọ́n bi ọmọ nàìjíríà kí náà tó náà ń bẹ ní amẹ́ríkà kí ló wọ̀ lónìí pé kò wọ́n sá máa sọ kó lọ lé padà. bí wọ́n bi ẹtí bẹ́ẹ̀ lọ́sítù pé kí ló wọ̀ kó wọ́n dé padà láàfíà. bí wọ́n bá bẹ ẹtí bẹ́ẹ̀ ń ta kó wọ́n má dọ̀ sítù. ó ń kálukú. yóò ní bùkátà tó ń béèrè. ẹ kí wàá ni wọ́n ń sáré lọ sọ́dọ̀ ẹ̀dá sí tí ní padà sọ́dọ̀ ọ̀tá ni o ọba tó ní gbogbo nǹkan ọba dídà ìwọlọ adájú kọ o ìwọlọ adájú kọ o má dá wà nù o ìwọlọ adájú kọ o má dojú wa bolẹ o ìwọlọ adájú kọ o má bínú sí o ìwọlọ adájú kọ má fọ amálẹ o wọlọ dà ní kasi rẹ bí hakila hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Amen. Amen. Ẹjọ́ ká máa bá wa fún àwọn ajá náà sí wa yẹn ká máa bá wa fún wọn ní àyè torí lọ́dẹ̀ tí prógámù yẹn ó sì pọ̀. Ìbéèrè àkọ́kọ́ oníbèrè ní ká báwọn béèrè pé nǹkan tí ọdún mẹ́wàá lẹ́yìn àwọn ìṣòro tí méjèèjì ọkùnrin sí ni àwọn. Ṣùgbọ́n ní ìsìn ẹ̀sìn tí wá tí wọn tẹ́ fáwọn náà ti ń sínú wákàtí márùn-ún táwọn náà ti ń dá sọ́dọ̀ ẹ̀sìn. Ṣùgbọ́n èyí tí yẹn kò sí nígbà tí wọn ò fi yẹn rìn ìdí mọ́. Ó wá jẹ́ nǹkan dání máa ń ba àwọn nínú jẹ́ pé kí ni àwọn ti ṣe. Mo gbé bèrè mi sí. Ó yé wa. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òkè. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kí sáfù iwájú bá ti pé tá a bá ń kírun lọ́wọ́ kí ẹnìkan bá wá dá dúró sí ẹ̀yìn díẹ̀ òun fẹ́ mú sáfù ẹlẹ́ẹ̀kejì báyẹn wọ́n ló mú díẹ̀ nínú rárá làwọn afẹ́ káwọn sáfù àtàwọn ẹlẹ́sìn. Ṣé ọlọ́ba náà yọ sẹlẹ̀sẹ̀ rí àkíyèsí àkọ́kọ́ wípé ẹgbẹ́ àbá ní èdè pé kí wọ́n máa fún àwọn ajá sí ní ààyè kí wọ́n máa sọ̀rọ̀ tẹ bá máa gbé ìdí dáadáa pàápàá jùlọ tí àwọn bàbá wà rí ètò báyìí sí ìkíwa wọ́n máa fún láàyè dáadáa wọ́n máa tì í sí wọn nígbà míì kápẹ́ ẹ bá ń tẹ̀lé wa dáadáa lórí tiwọn yìí o wọ́n dàndúró máa rí pé àwọn ajá sì ti fẹ́ sọ̀rọ̀ àwọn náà dàndúró lájẹ́ kí wọ́n sọ títẹnu wọn ẹni ètò títí ọ̀sẹ̀ pé gbádùn ẹ̀ pé ẹ wá fẹ́ kọ́ máa rí bẹ́ẹ̀ bó ṣe máa rí gẹ́lẹ́ òun náà torí pé tẹ̀sán tá a máa ṣe fún àwọn àfáàyàn ló jẹ́ kẹ́ ẹ gbàgbọ́ sí olóòwò aláàjọ bá ti ṣe ẹ̀sìn àdúpẹ́. Ìbéèrè àkọ́kọ́ tí wọ́n béèrè wọ́n ní ọmọ ìyá wa kan ọmọ lo etí tẹ́lẹ̀ wọ́n nígbà tó yá tí àgbọ̀yé yẹ kò lu etí mọ́. lọ́kùnrin wọ́n ní etí òun tí wà á dí ibi tó lu wọ́n kò sígbà tí ò rí báyìí inú rẹ̀ mọ́ bàjẹ́ pé òyìn ti ṣìnà tẹ́lẹ̀ o pé ọlọ́run wọ́n ní kò sígbà tí ò bá rí etí tí ò tí ì dì tí ń rè bàjẹ́. Alhamdulillah mo kí ó ń tàn kó rere o in tí ń ṣẹlẹ̀ lọ́ọ́ báyìí ìní ń júwe pé ọlọ́run ti gba túbà wọn tí ọba ti ń di wípé inú èèyàn ò dùn sí pásítì tí ò da láàrin èèyàn àtọlọ́run àpẹẹrùn wọn ò fi àwọn ọlọ́kàn balẹ̀ etí yẹn ó dì ní ibùdó láì rí wáyé kọ́ ha èyí tí yín ìwà sẹpẹrẹ ẹnìkan lọ́wọ́ bá mi lọ́dọ̀ kan ọ̀rọ̀ ìpọ̀ máa bá sọ̀rọ̀ wá àbá òun ò tí ò sì pa gbẹ́rẹ́ tì náà nù òun ò dé bẹ́ẹ̀ mọ̀ ṣùgbọ́n ìmáàmù ẹ̀jẹ̀ ìrìn ilẹ̀ mọ́sálásí ń bí èyí tí wọ́n ti bá mi ṣe chéènì sọ́run yìí ṣé yóò kú mbẹ́. ọmọ báyìí yìí ọkọjá agbára tèmi náà táàtì àbẹ̀gbọ́ ìbò ṣe kírímù tí ẹ̀rẹ́ fi ń palà gan rẹ̀. ọlọ́jọ́ ó sì bọ́kọ̀ sí. ṣùgbọ́n ní ìbànújẹ́ ìpó ní ẹ̀bọ lọ́wọ́ sí tù bọ́tì ní èyí tí wọ́n fi ṣe chéènì nǹkan ó ti àti lójú báyìí ní ìsìnkú ní à lọ́ọ́ lè mẹ́lẹ̀ ìwó ṣùgbọ́n ọlọ́wọ́ gbàtà ó bà rẹ̀ ní àfà pẹ̀lú ògọ́lẹ̀ tí yẹn ó dì ibn láì ojú bí wọn lu mo ni ó di o ni ó ní di o pẹ̀lú ọlọ́jọ́ yóò sì gbàtà wà náà gbogbo ẹni tó fẹ́ ronú padà bẹ́ẹ̀ náà ọba dẹ́dọ̀ ọgbà gbogbo ẹni tó ti ronú padà bẹ́ẹ̀ náà ọba dẹ́dọ̀ ọgbà yọjọ́ yóò wà tún jẹ́ adá lọ́dọ̀ rẹ̀ ju ìgbà tá ń ṣe lọ. Ìbéèrè kejì wọ́n ní tí sáfù wájú àti kún wọ́n sẹ́nìkan lè dá dúró fún sáfù kejì ní sẹ́kọ̀ọ́ là yẹn wọ́n sẹ́nìkan lè dá dúró fúnra rẹ̀ wọ́n lọ́kàn wọ́n sọ pé ó lè dá dúró mọ́ ẹnìkan láti wájú wá sí ẹ̀yìn wọ́n ní kí ni àlàyé lórí ilé. ọ̀dà pípọ̀ téèyàn bá mọ̀ pé nìkan tó ń bẹ nílé àlùwàlá
tàbí àwọn èèyàn bẹ tí wọ́n padà join kéèyàn dúró pẹ̀lú ògo lọ táwọn èèyàn fi join rẹ̀ ìdí ńlá ìtara. tó dáa mi. 07066391367. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ṣé Abdulmumin ló bá ṣe ń pẹ̀lẹ́pẹ̀lẹ́? Ó táwọn bàbá ọmọsáàjì àrí wọn pẹ́ o. Olóòlù, Rabiu, Ọláìdá tẹ̀mẹ̀ láti lọ́jọ́. Ẹjọ́ ìbéèrè tí mo fẹ́ béèrè lórí pé òjò rọ̀. Wọ́n sì sọ pé Ọlọ́run fún wa ní ìrùn ká tí mo gbé àti ìdá ìtọ́jú bá ń rọ̀. Bẹ̀tẹ̀ arẹ́ nìkan tó pé olóhùn ò ní kí òun kí ìdáyìí ni òun ò ní kí ìrùn àdípọ̀ yẹn torí kójú ń rọ̀. Ẹ lákòó kí ni ìdájọ́ ti ń bẹ lórí eléyìí o. Ẹ̀kejì ìbéèrè tí mo fẹ́ béèrè òun ní ipa pé nígbà tásìkò rò tí ì tó tí àwa ń kírun àti pé tí mọ́gùd tó ní àgùntà lè pọ̀ sójú bọ́ọ̀dù tàgùntà máa ń kí ní àbí kò ní ìwòlá ìdájọ́ láti lọ́jọ́ ànàkúnlá. Ẹ ṣeun. Ìbéèrè oníbejì òun náà ní tiwọn. Wọ́n ní ẹnìkan wà tó ń sọ pé ní ti tòun o tí òjò bá sọ àbójú òun rọ̀ òun ò nílò láti kírun mọ́gìrìbì àti iṣẹ́ ìpapọ̀ pé ọkọ̀ òun ò kó. Ẹni tó sọnù ọlọ́kọ̀ òun ò kó. Ẹlẹ́ẹ̀kejì ìbéèrè kejì ọ̀rẹ́ tí wọ́n béèrè ṣe rántí. Kí àbọ̀ adá àkọ́kọ́ máa rántí kejì nìsí. gbogbo gbogbo tọ́lọ̀ bá ti ṣe ìdẹ̀kùn fún wa ẹni tí ó bá ti gba ìdẹ̀kùn yẹn ànábì ní sallallahu alaihi wasallam. ó ń tọ̀ ń wá bínú ọlọ́ni Ya Rabbi, ya Rabbi. tó ń wá bínú ọlọ́run inú rẹ̀ máa ń dùn ṣe ń bá gba ìdẹ̀kùn rẹ̀ bí ṣe máa bínú ṣe ń tí ń bá ń lọ rèé tẹnu àlá rẹ̀ mọ́lẹ̀ ṣé bó kúkú sọ tẹ́lẹ̀ pé kí èsì pò ń dá wa fúyà ó sì sọ fún wa pé kì í sí pò ń fi ìnira sínú ẹ̀sìn fún wa kì í sẹ́ni nìkan bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n bá sẹ́ni àjò òun ìkírun méjì bí ó ní kí ni iṣẹ́ eré mélòó gan la ń ṣe ń gbà wà nílé tààtùn dájú tààtùn máa dẹ́kun mẹ́rin mi ó pè kọ́dà mo lè sọ di mẹ́jọ Ọlọ́njọ́. àlàáfíà rẹ̀ ń bẹ egun rẹ̀ wá ọba dídá ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún wa bó tútù bá pọ̀ lóṣẹ̀ èké ni àrífín ibú ta ni ó gbòmí kan sọ gbẹgbẹgbẹ bó ṣe búlọ̀kù yá àdẹ́n tí wọ́n mọ̀ forógùn bákí lọ́wọ́ rẹ̀ ní bàtúrùmù so wọ́n máa jẹ́ aláàlékún fi dín min haraj in tí ó mú ìnira báyìí ọlọ́run ò fi inú ẹ̀sìn fún wa fúnra ọba adẹ́dà ló jẹ́ kánà bí ó ṣe bẹ́ẹ̀ tó sì ṣàlàyé ẹ̀ fún wa wípé kó lè já sí ìrọ̀rùn fún wa ìrọ̀rùn yìí a gbọ́dọ̀ mọ́ gbà á o ṣe ti gbọ́. ẹgbà rọrùn ọlọ́run. 07066391367 07066391367 tàbí 08077626431 àwọn nọ́mbà tí ẹ pèsè nù. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Bismillah. Àwọn mi sọ̀la Bàbá ẹ̀rọ pé tó ẹ̀sìn ọlọ́run ni. mo kí àwọn àwọn oúnjẹ ẹ̀yà o ọlọ́ba ni kì í o làákà yóò lè dàrú àmì ọlọ́njọ́ ọlọ́run dákun pẹ̀lú àṣẹ ọlọ́run Àmín. ẹ̀ẹ́dẹ̀ àmì ọlọ́njọ́ ọlọ́run dákun ẹ̀ kojú sí wọn yóò ní kọ́ yìí bẹ́ẹ̀ ọlọ́njọ́ ọlọ́run dákun ẹ̀ kò rí ayọ̀. Àmín. Bí gbogbo ìgbà tí n bá ti pàdé yín bá ti sọ pé nígbà máa fẹ́ wá àtìkù yín pé kò sí tẹ́ẹ̀ bá farabalẹ̀ gbọ́ yín bẹ́ẹ̀ wúlò kó bá ti mú kí ẹ̀ tó bá fẹ́ mú bẹ́ẹ̀. Ọ̀rẹ́ tó wà lápá àdìkan màá tó gbọ́ tí mo máa ń gbọ́ dìyìn bẹ́ẹ̀ náà ń jẹ́ ìgúnlẹ̀ ayọ̀. Àmín. Orúkọ mi lè sọ yìí ó mú yẹ̀t láti ayé tó rẹ̀ gbẹ́dà síbà. Pàtó aláìsílè ìdílé ìbéèrè tí ọkùnrin kan béèrè tán pa irun mọ́ọ̀tì láti kí papọ̀. Ǹjẹ́ akúnlé tá a fi lè mọ̀ pé àgbẹ̀lẹ̀ kò yẹ? Hello, Àgbọ̀ yín. akúnlé wo la lè rí tá a fi lè mọ̀ pé a lè ẹ̀fẹ́ tó bá sún káàkiri pé tí bá ń rọ̀ káàkiri pé tó tútù bá mú jù káàkiri láyé dáadé ẹ̀ bí kékeré gan. Wọ́n ní àpẹẹrẹ olè lè rí tí a fi lè kí mọ́gìrìbì àti iṣẹ́ papọ̀. òjò jẹ́ kan bójò bá ti dá gan ẹrẹ̀ a lè torí ẹ̀ sí jámù bójò bá ti dá kọ́ra kọ̀ mọ́ sí ẹrẹ̀ tó pọ̀ ju bó ṣe yẹ lọ tí ó tútù bẹ́ẹ̀ wà pẹ́rẹ́ kọ́ra kò ju ọmọ rọ̀ kó tútù ọ̀wà kọ́ pọ̀ tàbí káfẹ́ bí ọmọ fẹ́ kọ́ mọ́ sí fọkànbalẹ̀ pé
èèyàn ò lè fara èèyàn lè mọ́sára ìmọ̀ lè fara pa bí ṣe ń gbé adògán ní ń gbé páànù gbogbo ní súfèé òkàlùkù ó kírun lé rẹ̀ ìrọ̀rùn Ọlọ́run ní ìdìlọ́dọ̀ wa kò yẹ ṣe pé ń bẹ̀rẹ̀ bá para yín sí mi lọ́rùn ilẹ̀ wà wádìí jẹ̀ náà kẹ́ẹ̀ni wọ́n ṣe ajẹ́jẹ́ o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Yes sir. Agboyin. Mo kí àwọn àbá wa. Ọlọ́ba ni kí. Ẹjọ́ ìbéèrè méjì kan ló máa ń tawọ́ tó dàbọ̀rì ní pẹ̀lú làkàì. Àwọn akọ́lẹ̀ náà wà bá pé Nabi wa Muhammad Sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam tí ló pé àwọn àgbẹ̀bí. Sọ́jà tó ń gbọ́lẹ̀ náà wà bá rẹ̀ pé àgbẹ̀bí ń sá àlejò àtàtàlà ó ń padà bọ̀ wá. Ó wá máa ń ṣe ọpọlọ ní láti máa rẹ̀ pé ẹ̀sìn ní àrẹ̀ tó pé. Ṣé kí àrẹ̀ bí òyìn sábà dé? Ṣé ìta ìsáyọ̀ ọmọ jẹ́ wọ́ọ̀dù àgbẹ̀bí kó lọ́rọ̀ rẹ̀? Ìyẹn bẹ́ẹ̀. Ẹlẹ́kejì, ìgbóbìnrin wà tí ò lè ṣe opó. Tọ́kítọ́kọ́ ẹ̀ bá kú, àdúgbò gbóbìnrin ló lè ṣe opó. Sàlámù àdéhùn sà. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Wọ́n ní táwọn gbọ́ náà ni pé wọ́n ní ànábì Isa wọ́n ní wọ́n padà Alayhi bọ̀. salatu wassalam. Wọ́n tó bá wá dé wọ́n ṣe wọ́n yọ ànábì kó wájú ọkọ rẹ̀ ni wọ́n lákòókò náà. Wọ́n ní ìbéèrè kejì ó ní ti pẹ̀lú obìnrin tí ọkọ ẹ̀ bá kú. Wọ́n ṣe gbogbo obìnrin ló lè sopó làbá nǹkan wà tí Ọlọ́run aláàfáàyè lẹ̀ fún pé wọ́n mọ̀ sopó. Alhamdulillah. Ànábì Ìsá ń padà bọ̀ o ní wọ́n ń pè ní Jísọ́sì tí ń pè ní Jésù. Ànábì Ìsá ń padà bọ̀. Kò sí wàhálà láàrin Mùsùlùmí àti àwọn Kìrìsìtẹ́nì. Kí ni wàhálà tí ń bẹ láàrin wa? Ànábì Ìsá ẹ̀rọ rẹ̀ lọ́dọ̀ tí a ẹ̀yin náà mọ Ọlọ́run ni kò mọ já lọ. Ànábì Ìsá ń padà bọ̀. Kí ni ń bọ̀ wá ṣe? Ọ̀tọ̀ ní tẹ́yìn gbà pé ń bọ̀ wá ṣe, ọ̀tọ̀ ní táwa ń sọ pé ń bọ̀ wá ṣe. Ìtànàbí wa sọ fún wa pé ń bọ̀ wá ṣe. Ó ní wípé Ọlọ́run fẹ́ wá lò láti wá pa olórí burúkú gbẹ̀yìn ìgbà torí pé agbára àwọn èèyàn ò lè ka òun lọ́lọ́run ó fagbára rẹ̀ ka. So ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọ́n máa túnṣe débi pé owó ọ̀pọ̀ wọ́n máa fúnyàn lówó àwọn èèyàn ò ní lè gbà mọ́ wọ́n máa fúnyàn zákà ẹnìkan kò ní lè pò wọ́n gbà mọ́ kó tó di pé ọba dẹ́dọ̀ wà mú sọ́dọ̀ láftà àgbà Ọlọ́run wà rán afẹ́fẹ́ wá sáyé gbogbo ẹ̀ ń bá jẹ́ ni Ọlọ́run wọn ó fi afẹ́fẹ́ mú afẹ́fẹ́ yẹn ó lẹ̀ bí aṣọ àlárí yóò sì tutù mọ́yàn mú tó jẹ́ wípé òórùn rẹ̀ ó dùn wọ́n sọ̀rọ̀ máa lọ báwọn wọ́n máa gbẹ́mìí mi kò sí pé ẹnìkan wọ́n máa gbé láti sẹ́mà láti ilẹ̀ lọ sẹ́mà kò sí ń tẹ́jọ́ iná kan iná wà pàgbà ayé rẹ̀ irọ́ o iná tí ó da àwọn èèyàn lọ síbi tọ́lọ́run ó ti kó wa jọ Súríà tí ń pè ní Síríà òní adúlù máa ṣàrí ìbẹ̀rẹ̀ Ọlọ́run ti kó gbogbo wa jọ ibẹ̀ ló sì fàtọ́ pé gbogbo omi tí ń bẹ láyé pátá yọ ọgbẹ tí ẹ mẹ́sẹ́mẹ́sẹ́m Yóò gbẹ. Súríà nìkan kí máa lọ́dọ̀ wọn ní kí máa pèlè ìbùkún lè yára tí mo tajọ Síríà lọ́lọ́run ṣe gbogbo omi tí ó kù láyé ní ọ̀sẹ̀ kù sí láti sọ pé gbogbo ẹ̀ ń bá gbé lásìkò nǹkan tè máa taratara lọ sọ́nà abẹ ànàbí nígbà tí ànàbí ìṣòwò sì sọ̀kalẹ̀ ìran aṣọ tí ó wọ̀ sọ̀rùn kọ́lọ̀ rẹ̀ ìntẹ́ mùsùlùmí ọ̀fẹ́ máa ṣe lọ́njọ́ náà lọ́hùn ànàbí sọ wọn ó múra láti fẹ́ máa kí àṣírí báyìí òní ẹni tí ó sì fẹ́ kí fún wa òun náà ni bàbá yìí Muhammadu bin Abdullahi Al-Mahdi òun ló fẹ́ kírun fáwọn èèyàn lọ yọ kẹsàrí bó ẹyẹ ni pé ẹyìn ọ̀gá wa lọ́dọ̀ ni tí n bá kírun fún yín yóò di nǹkan mi n tí ẹran mi wá ṣe ọ̀tọ̀ ni ọmọlẹ́yìn ànábì gbẹ̀yìn ìgbà sí ni mí òun náà nàbí tó ti lọ́hùn wọn ò rán mi wá láti wá já nàbí tuntun n tí bí mo dé ìmọ̀ wá rí padà ni n tí mo fi kọ́ ni mo wá rí. ibi tẹ́ wá forí ẹ̀ sọ yìí ó ti wá lọ dáhùn ìbéèrè ẹni yẹn wípé ibà alánàbí ànábì gbẹ̀yìn ìgbà ni ànábì Ìsá ti ń bọ̀ tó kò tí tún wá jẹ́ pòun ló tún gbẹ̀yìn nu. Allah akbar. Alhamdulillah. Ó ń pẹ́ rọ̀bìnà Kismatal Jabbari fina. Adúpẹ́ rọ̀bìnà Kismatal Jabbari fina. Lana ilmu walil juhali malu. Lana ilmu walil juhali malu. Sóbìnrin tí ó sopó tí ò ní sopó sọ́wà. Sọ́wà bẹ́ẹ̀. Obìnrin tí ò ní sopó ọwà o. Ó wà.
gbogbo obìnrin téèyàn gbélé téèyàn ò ní yígi lórí ẹ̀ kò ní sopó o tó ṣe sì lóyún lójú ọ̀nà. ọlọ́run sọ wá ń bẹ́ o ọ wá sí ìṣe àmọ́ Èsìbò. àṣẹ káyì alẹ́ẹ̀lì ọlọ́lẹ̀ alẹ́ẹ̀lì ọlọ́lẹ̀ ẹ̀ wá kó mi náà bí ṣe máa gbọ́rọ̀ kalẹ̀ Ẹ ṣe báyìí labalábá tí ìní máa bẹ ní bọ́ bá ń bá sọ̀rọ̀ ló láìsí jẹ́ labalábá tó fò mọ́ yẹn. ọ̀gá lé ọ̀bọ ìyájú òní Ó lọ sí èsì. lọ́ba ṣe ìyàwó kẹrin lọ́ba ní ọlọ́run pé kí òun ṣe ìyàwó kẹrin kò tiẹ̀ yóò náà bó ṣe ṣe ní ìyàwó kẹrin kejì kẹrin ṣé gátọ́rí ló mú ni. àbíká kò yé òun kò á yé ọ. bákan náà obìnrin tí ọkọ rẹ̀ ó kú láàárọ̀ lòun bá sì bímọ lọ́sàn kò rò pé mi tí ó sì mọ́ obìnrin tó travel lọ́kọ rẹ̀ bá ṣaláìsí ń dé báyìí náà ìjọ tí ń dé òun ń ló pósù 4 àtijọ́ 10 tó travel. tó travel tọkọ ti kú a sì ń sọ fún wa ìjọ tí wọ́n bá sin òkú kọ́ ni wọ́n máa ń mú ká o ìjọ òkú bá kú ni o torí àbùsì ni ó jẹ́ fúnbìnrin tí ẹni ó so pé ẹ̀yin lẹ máa ń tẹ́ ẹ̀rí tẹ̀ tí ìfisìn ìyẹn yín òun ti ń ka opó lọ yìí ti ń ikú ka ló lépó sì lọ. fa opó tí ó ṣe Allah. kìí ṣe sísìn Ya Rabbi. ṣé bàbá mi lọ kì í ṣe ijọ́ tó kù bá wọlé ìgbà tó kù bá ti kú ni. bẹ́ẹ̀ ni ẹ wá sọ pé yóò sopó yóò sòpó kírísítẹ́nì tó fẹ́ mùsùlùmù yóò sòpó ẹ pé yóò sopó yóò sòpó obìnrin tó ti pé 120 years lọkùnrin sí àkú Arúgbó ni ìyá. ẹ̀yin yóò sòpó. Yóò sopó ẹ̀yin bàbá tán. so èyí ò tún fẹ́ lè fẹ́ sákọ̀rọ̀ kan sí ìsọ̀n gbogbo bí bó ṣe lọ ní ìlọ́nà ọlọ́njọ́ jàre ṣàánú wa o Ya Rabbi. wọ́n ti jẹ́ adẹ̀rù lẹ́bàá yìí Àmín. gbogbo tí wọ́n ti dọ́dọ̀ rẹ̀ bá ní kí wọn Ya o Rabbi. tí wọ́n dọ́dọ̀ rẹ̀ pẹ̀lẹ́ sí Ya tọ́ Rabbi. yọnu sí Ya Rabbi. ọlọ́run dákun bá ní yọnu sí wọn Àmín. yọnu sáwà náà Ya o Rabbi. ó dà ní kàṣí rẹ o Ya Rabbi. mọ́jọ orí bó ṣe é sì ṣẹlẹ̀ lọ́wọ́ wa o àmì o àmì o ọlọ́njọ́ ọlọ́run tó ń bẹ̀ o. Ọlọ́run aláàjọ kọ́dà kan o kó wá sa bàbá akẹ́mi wo kò sí ìlú àmì bí ẹ̀yà.